ماشي بنور الله ماشي، ماشي بنور الله ماشي، ماشي بنور الله ماشي، ماشي بنور الله. أدعي وأقول يا رب يا رب، تبقى لي حسن وجاه، زدني بحبك حب يا رب، تبارك لي في عيالي وبصحتي ومالي، تبارك لي في عيالي وبصحتي ومالي. ohun tí a fẹ́ bára wa sọ̀rọ̀ nípa rẹ̀ lónìí ó jẹ́ nǹkan kan eléyìí tó jẹ́ pé kò ṣeé má mà nípa rẹ̀, ó sì jẹ́ ntí máa jẹ́ ìpìlẹ̀ fún apá kan nínú àwọn àjọsìn eléyìí tọ́lọ́run fi rán Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ó sì jẹ́ nǹkan kan nínú tó mú káwọn mùsùlùmí ó dá yàtọ̀ sí àwọn míì tí kìí ṣe mùsùlùmí. àbáwọn wo lórí táwọn náà wà lórí ìlànà kan tó dàbí tàwọn mùsùlùmí níbi ìmọ́tótó, ìmára, àìsọ̀bùn. ò ní sábà fẹ́ rẹ ní tó dàbí àwọn mùsùlùmí. torí ẹ̀ ìmọ́tótó ní èdè Lárúbáwá ó máa ń túmọ̀ sí kéèyàn mápá mẹ́sẹ̀ kúrò nínú ẹ̀gbin àti ìdọ̀tí, ká mápá mẹ́sẹ̀ kúrò nínú ẹ̀gbin àti ìdọ̀tí. bóyá mímára eléyìí tó ní í ṣe pẹ̀lú ètò ṣe rí, ká mára ní ìmára tó ṣe fojú rí, àbí ká ṣe ìmára ní ìmára tí ò ṣe fojú gání. ó túmọ̀ sí pé ìmára pín sọ́nà méjì nínú ṣẹ̀ríyà. ìmára kan wà tó yẹ pé tá a bá ṣe èèyàn ò rí kó ṣe mára, èèyàn mọ̀ pé kò sí ìdọ̀tí lára rẹ̀, èèyàn ó sì rí pé kò sí ìdọ̀tí lára aṣọ rẹ̀ àbí láyè tó fẹ́ lò sí. ṣùgbọ́n ìmára kan tún wà nínú ṣẹ̀ríyà tó ṣe pé kò ṣe fojú rí, kò ṣe fojú gání. èyí túmọ̀ sí pé ìmára pé oríṣi méjì. ìmára oríṣi alákọ̀ọ́kọ́ à ń pè ní taharatu zahir, ká ṣe ìmára èyí tó hàn nínú ara wa, ká ṣe ìmára èyí tó hàn nínú ara wa, ká jẹ́ kí ara wa tó hàn síta kó wà ní mímá. a máa rí eléyìí ṣe lára ká ṣàlùwàlá. ẹni tó bá ṣàlùwàlá, gbogbo ẹni tó bá ń wò yóò rí pé ó ń ṣe ìmára. ó sì máa ń wáyé lára ká wẹ̀, ká fomi wẹ̀. gbogbo eléyìí ìmára tó hàn abẹ́rẹ́ lọ́bọ́ sí. lábẹ́rẹ́ ni ká rí pé aṣọ wa mọ́, ká rí pé ara wa mọ́, àyè ibi tá a wà bóyá fẹ́ ṣẹ̀sìn bẹ́ẹ̀ àbá àti ẹ̀ṣẹ̀sìn bẹ́ẹ̀ kọ́ ma. nítorí pé Islam ò sọ pé nítorí pé o fẹ́ ṣe sọ̀láàtì láyè kan ìgbà náà ni tí ìtọ̀ bá dà síbẹ̀ kọ́ ọ wá ṣẹ̀ṣẹ̀ rí pọ̀ fọ ìtọ̀ yẹn nítorí pé o fẹ́ ṣe sọ̀láàtì ń bẹ̀. ìjókòó lásán la fẹ́ jókòó bẹ́ẹ̀ àbùrọ̀ jókòó sórí ìtọ̀, nítorí pé àyè ló kọ́kọ́ dọ̀tí ná. tẹ́mi bá ti jókòó sí orí àyè títọ̀ ń bẹ ó dájú pásọ mi náà di àbìtọ̀, ara mi náà di ntògbétọ̀ dání. torí ẹ̀ ló sì jẹ́ pé ẹ̀sìn Islam ó ń fẹ́ ká ní ìmára, ìmọ́tótó tó ní í ṣe pẹ̀lú ntàǹfojú rí. oríṣi kejì nínú ìmọ́tótó àti ìmára òun náà ni taharatul batin, ìmára tó ní í ṣe pẹ̀lú ntàlè fojú rí lára wa, ìmára tó ní í ṣe pẹ̀lú ntàlè fojú rí lára wa. eléyìí máa ń wáyé lára wípé kéèyàn fọ ọkàn rẹ̀ mọ́ kúrò nínú àwọn nǹkan tí ò da, àwọn tí ò da tó burú, kéèyàn fọ ọkàn rẹ̀ mọ́ kúrò níbẹ̀. akramakumullah, èèyàn sọ yìí pé òun wẹ̀, òun sì sí àlùwàlá, kò sí tọ̀ kò sí gbẹ lára òun, walakinnahu mushrik, ṣùgbọ́n ọ̀sẹ̀ bọ́ ni. kí láǹfààní ìwẹ̀ tó wẹ̀ ọlọ́wẹ̀wẹ̀ jánábà la fa'idata fi, kí láǹfààní àlùwàlá tó ṣe anta mushrik, ọ̀sẹ̀ bọ́ ni ó sì mára inú rẹ̀. nígbà tó ṣe pé ó gbàgbọ́ ikú ẹlòmínà ń bẹ tá a tún lè máa sìn gẹ́gẹ́ bá a ṣe ń sin Ọlọ́run, fa anta mushrik. ọgbà pẹ́lú mi ń bẹ tá a tún lè máa pè gẹ́gẹ́ bá a ṣe ń pọ̀ Ọlọ́run, fa anta mushrik. ọgbà pẹ́lú mi ń bẹ tá a tún lè máa bẹ̀rù gẹ́gẹ́ bá a ṣe ń bẹ̀rù Ọlọ́run, fa anta mushrik. ẹni tí ò lè fọ ara tiẹ̀ mọ́ kúrò nínú ẹbọ, ọ̀sẹ̀ ọ̀ràn, kò sì sí irú kàìnkàìn tá a lè lò sí tí irú ìwà báyìí lè kúrò lára èèyàn. bẹ́ẹ̀ náà ni ká fọra wa mọ́ kúrò nínú ṣíṣe kèfèrí, eléyìí ó ń bẹ nínú ìmára. ká fọra wa mọ́ kúrò nínú gbéraga, ó ń bẹ nínú ìmára.
nítorí pé ẹni tí gbéraga bá ń dà láàmú ẹ̀gbin ń bẹ lára rẹ̀ oògùn ẹ̀gbin ó sì ní ká fọ̀ dànù. bẹ́ẹ̀ náà ni ká fọra ama kúrò nínú ìjọra ẹni lójú kéèyàn máa wò pé nìkan ló ń nírun lórí gbogbo èèyàn yòókù la parí ó nìkan ló ń ríran gbogbo èèyàn yòókù la fọ́jú gbogbo eléyìí ó ń bẹ nínú ẹ̀gbin tá a gbọ́dọ̀ fọra ama kúrò nínú ẹ̀. bẹ́ẹ̀ náà ni kéta kẹ́nìmẹ́ni tẹ́ńbẹ́lẹ́kún ìlara kórí pé ń da fọ́mọlá kejì kí ni wọ́n máa bí ọ àfi kéèyàn fọkàn rẹ̀ má kúrò nínú gbogbo àwọn àwà báyìí ìwà agabangebe munafiki èèyàn gbọ́dọ̀ fọkàn rẹ̀ má kúrò nínú rúwà báyìí kéèyàn tó jẹ́ni tó má bẹ́ẹ̀ náà ni kárí mi kò lè ṣe nǹkan kan torí tọ́lọ́n gbogbo tó bá ṣe nítorí káwọn yóò lè bá rí ni kó lè bá yín ni gbogbo eléyìí náà àrùn ni ìdọ̀tí ni téèyàn gbọ́dọ̀ fọra rẹ̀ má kúrò nínú rẹ̀. báwo wá láṣẹṣe báwo láṣẹ ṣàfọ̀mọ́ eléyìí ọ̀sẹ̀ ọ̀ràn kẹ̀kẹ́ ọ̀sẹ̀ ràn wọ́n ní téèyàn bá ti ní ọ̀kan nínú àwọn ìròyìn burúkú yìí àtòmí ìtọ́farajọ́ lára yóò wá gbìyànjú láti wá opposite rẹ̀ ẹni tí ṣírkù ń dà láàmú kí ni ó fi fọ́ ma èmi ń bí yín nù ní ìsìtàn bá ní ìtọ́ ń bẹ lára kí ni ó fi fọ́ ma débi gbogbo wa ma omi náà ni ókè tí ṣírkù bá ń bẹ lára yẹn kí ni ó fi fọ́ ma at-tawhid ẹni tí kúfúrù bá ń bẹ lára rẹ̀ àìgbàgbọ́ kí ni ó fi fọ́ ma al-iman bẹ́ẹ̀ náà ni ẹni tó ṣe pé irọ́ ló ń dà ń láàmú kí ni ó fi fọ́ ma òdodo ẹni tó jẹ́ pé kárí mi ló ń dà ń láàmú kí ni ó fi fọ́ ma al-ikhlas àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn olùmọ̀ wọn ní yàtọ̀ sílẹ̀ yìí èyàn tún wá pọ̀ ní ìmá túbá àti ìmá tọrọ àforíjì ìmá ṣèrántí Ọlọ́run torí pẹ̀lú gbogbo eléyìí èyàn ó sì jẹ́ ẹrú Ọlọ́run ọba tòótọ́ ẹni tó ṣe pé yọ́ọ́ mà ní kọ̀kọ̀ yóò sì tún má ní gbangba. ẹrú tó jẹ́ ẹrú Ọlọ́run báwo ló ṣe ká wà nígbà tá a bá fẹ́ bọ́lọ̀ wọn bá sọ̀rọ̀ jẹ́jẹ́. wọ́n ní tí ẹrú tó bá ṣe àfọ̀mọ́ ntọ́ hàn lára rẹ̀ ó ṣe àfọ̀mọ́ ara ó ṣe àfọ̀mọ́ aṣọ ó ṣe àfọ̀mọ́ ààyè pẹ̀lú omi ṣùgbọ́n kọ̀kọ́ rẹ̀ ó ṣàfọ̀mọ́ rẹ̀ pẹ̀lú tawhid ó ṣàfọ̀mọ́ rẹ̀ pẹ̀lú iman ntọ́ dájú ni pé ẹ̀mí èèyàn máa di ẹ̀mí tó mọ́ torí pé ní gbangba kò sẹ́gbìn ní kọ̀kọ̀ kò sí ntọ́ takotọ́ lọ ẹ̀mí èèyàn yóò di inú èèyàn yóò di ntí ń dùn ọkàn èèyàn yóò di ntó jí pépé èèyàn wà dẹni tó ṣe pé ìpalẹ̀mọ́ tó pé tí ń bẹ fún un láti bọ́lọ̀ wọn bá sọ̀rọ̀ jẹ́ẹ́jẹ́ nítorí pé àwọ̀ téèyàn ní nìsín àwọ̀ tó rẹwà jù ni kò sẹ́gbìn lára kò sì sí dọ̀tí lọ́kàn téèyàn bá ti wá ṣe bẹ́ẹ̀ èèyàn dẹni tó ṣe pé àyè tó wà àyè tó má ní òun gangan fúnra ara rẹ̀ ẹni tó má ní eléyìí yọ sọyàn dẹni tó ti múra sẹpẹ́ ní ààyè àti bọ́lọ̀ wọn bá sọ̀rọ̀ jẹ́jẹ́ eléyìí tí máa jẹ́ ká bá dáadáa pàdé lọ́dọ̀ Ọlọ́run eléyìí ló mú kí al-iman kí at-tahara kó jẹ́ shatru al-iman eléyìí ló mú kí ìmára kó jẹ́ ìdajì ìgbàgbọ́ òdodo Ọlọ́run ọba Ẹlẹ́dàá wa ní inna Allaha yuhibbu at-tawwabin wa yuhibbu al-mutatahhirin Ọlọ́run nífẹ̀ẹ́ sí àwọn ẹni tí máa túbá lọ́pọ̀lọpọ̀ ó sì nífẹ̀ẹ́ sí àwọn ẹni tó máa ń ṣèmára kọ́lọ́wọ́n bá kó ṣèmi pẹ̀lú yín lọ́kàn nínú ẹni tí ó máa túbá kó ṣèmi pẹ̀lú yín lọ́kàn nínú ẹni tí ó máa ṣèmára. ó wá nínú ẹgbàá wọ̀rọ̀ láti ọ̀dọ̀ Abu Malik al-Ash'ari radiyallahu anhu qaal qaala rasulillah sallallahu alayhi wa sallam at-tahuru shatru al-iman ṣíṣe ìmára ìdajì ìgbàgbọ́ òdodo lọ́jọ́ eléyìí túmọ̀ sí pé nínú ìgbàgbọ́ òdodo ẹnìkárí mùsùlùmí kó mójútó ìmára nínú ìgbàgbọ́ òdodo ó náà ẹnìkárí pé mùsùlùmí kó máa fi ọ̀bùn kó máa fi ṣe fáàrí tó báwo la ṣe lọ lálàáfíà lára wa àti nínú ẹ̀mí wa a rí i pé Ọlọ́run bá dá wa látara ara àti ẹ̀mí látara ara àti ẹ̀mí ya khadim al-jismi kam tashqa li khidmatihi أتطلب الربح مما فيه خسران انهض إلى الروح واستقمل فضائله إنك بالروح لا بالجسم إنسان أول ما واني و تسيكي ara rẹ̀ náà lọ máa tọ́jú ó tọ́jú rẹ̀ pẹ̀lú wíwẹ̀ ó tọ́jú rẹ̀ pẹ̀lú nǹkan para
ó tún tọ́jú rẹ̀ pẹ̀lú kó wọṣọ tí ò ní jó tutù mọ́ ó tọ́jú rẹ̀ pẹ̀lú aṣọ tí ò ní jó orú mọ́ wọ́n ní wàhálà tó ń ṣe lórí àti tọ́jú ara rẹ̀ ó ti pọ̀ jù kí ló dé tó ṣe pé èrè ń jẹ ni wọ́n ń wá lára ń tó ṣe pé èèyàn jèrè ń bẹ̀ ẹni tó bá pẹ̀ mí ti tó ṣe para nìkan ló mójútó èrè kí ló fẹ́ jẹ wọ́n ní dìde kú tọ́jú ẹ̀mí rẹ̀ wá ọ̀nà láti pé àwọn àṣelọ́lẹ̀ ẹ̀mí rẹ̀ fẹ́mi rẹ̀ nítorí pé ẹ̀mí ló sọ ọ́ déyàn kìí sara lásán ló sọ ọ́ déyàn nítorí pé níjọ́ téèyàn bá kú arabọ̀rọ̀ gidi láàrin lẹ̀ wọ́n sì ló ti kú a jẹ́ pé ẹ̀mí ló ń bẹ lára rẹ̀ ni wọ́n fi sọ yìí pé alààyè ni ara wa àti ẹ̀mí wa ló ń jẹ́ àwa tá a bá sì rí tá a ṣàkíyèsí ara wa a rí i pé ara yìí ìdọ̀tí máa pé sí oríṣi ọ̀nà méjì ni ìdọ̀tí máa gbà dé ara ìdọ̀tí máa bẹ lára láti inú wa ìdọ̀tí a máa yọ sára láti inú wa torí ẹ̀ ló ṣe jẹ́ pé tẹ́ ẹ bá wẹ̀ jù bẹ́ẹ̀ lọ tẹ́ ẹ sì jáde kúrò nínú ilé yín ẹ rí i pé tẹ́ ẹ bá tún padà lọ wẹ̀ tẹ́ ẹ sì wẹ̀ kàìnkàìn àti ọṣẹ tẹ́ ẹ bá ṣàkíyèsí omi tí ó tún jáde lẹ́yìn ìwẹ̀ tà lákọ̀ọ́kọ́ ẹ tún ṣàkíyèsí pé mi ì sì dọ̀tí mi ì sì jáde mi ì sì iṣẹ́ agbára eruku kan kù sí mi lórí níbo wá ní ìdọ̀tí yìí gbà wá ìdọ̀tí tó ń tinú jáde ni òun náà lóògùn òògùn tó ń jáde lára wa yẹn ìdọ̀tí ni eléyìí tó ń tinú ara jáde tọ́lọ́wọ́n bá ń bá wa mú jáde nítorí ká lè bá lálàáfíà bákan náà ìdọ̀tí a máa wà lára wa láti òde ìdọ̀tí tó ń tòde bọ́ sí wa lára òun náà ní ìdọ̀tí gẹ́gẹ́ bí eruku tó ṣe pé àìjáde leruku òkú sí wa lára irú àwọn ìdọ̀tí àti tó ń tara jáde àti tó ń kù sí wa gbòde méjèèjì báwo la ṣe lè bọ́ lọ́dọ̀ rẹ̀ ọ̀nà tá a lè gbà bọ́ lọ́wọ́ àwọn ìdọ̀tí wọ̀nyí òun náà ní ká máa wẹ̀ òun náà ní kéèyàn máa mójútó pé òun ń wẹ̀ téèyàn bá ti ń wẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run yóò rí i pé aró òun ìdọ̀tí ń dínkù ń bẹ̀ á lè yàyàn yàdọ̀tí ṣùgbọ́n nígbà téèyàn bá ti ń wẹ̀ ìdọ̀tí ó máa dínkù lára èèyàn ẹ̀mí wọn kọ́ ọ̀nà méjì ni nǹkan tí máa ń ṣẹ̀mí náà ń tiẹ̀ ọ̀nà méjì ni nǹkan tí máa ń ṣe ẹ̀mí náà ní tiẹ̀ nínú rẹ̀ òun náà ni àwọn àárẹ̀ tí máa ń ṣèyàn nínú ọkàn àárẹ̀ ọkàn ó máa ń kó bẹ́ẹ̀ mì nínú àwọn àárẹ̀ ọkàn náà ní ta sọ síwájú gẹ́gẹ́ bí ìlara tó o bá ti rí tó dáa fọ́mọlá kejì rẹ ọkàn tí ó gbọgbẹ́ inú rẹ̀ ó máa bàjẹ́ wọ́n máa wá mú ọ wọ́n máa mú ọ bí ẹni tó fẹ́ lọ forí làgiri pé kíni nítorí pọ́ da fẹ́ lómi ṣé bọ́lọ̀ ń ṣe tiẹ̀ náà fún ẹ ìgbà tó ṣe pé ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá gbogbo alẹ́ rú ẹ̀ oníkálukú lọ́lọ́wọ́n ọba ń fún tiẹ̀ kí wọ́n á lóde tó fi jẹ́ pé ńgbà tó bá ti da fẹ́ nìkan bí bàjẹ́ lọ́kàn tiẹ̀ máa bàjẹ́ rúru lọ́kàn tiẹ̀ máa ru ọ̀dájú wípé ẹni tó bá ti jẹ́ bẹ́ẹ̀ ọ̀kan nínú àwọn àrùn ọkàn bẹ́ fún un alhassad eléyìí ń bẹ nínú àwọn nǹkan tí máa ń ṣèyàn bẹ́ẹ̀ náà ni alkebir ẹni tó ṣe pé onímọ́tómọ́tó ni ẹni tó ṣe pé onímọ́tómọ́tó ni onígbéraga ọ̀kan nínú àrùn ọkàn ni nínú nǹkan tí máa ṣe wá nù ó sì ń bẹ nínú tí máa jẹ́ kí nǹkan ṣe wá nínú ẹ̀mí wa ohun táwa gangan fúnra ara wa tá à ń fọwọ́ ara wa fà ẹ̀ṣẹ̀ tá à ń fọwọ́ ara wa dá ẹ̀ṣẹ̀ tá à ń fọwọ́ ara wa dá a máa kó bẹ́ẹ̀ mi wa a máa kó bẹ́ẹ̀ mi wa gẹ́gẹ́ bí alábòsí èèyàn ẹni tí ń ṣàbòsí fáwọn èèyàn àkóbá ló ń ṣe fẹ́mi rẹ̀ ọmọ ẹ̀tọ́ lẹ́tọ́ ẹnìkan ọwọ́ agbèfẹ́ lomi àbòsí ni wọ́n ń pelé yìí yóò kó bẹ́ẹ̀ mi rẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹni tó ń ṣe zina àkóbá ló ń fà fẹ́mi rẹ̀ àti àwọn àwọ̀ ọ̀daràn gbogbo àkóbá ló ń fà fẹ́mi rẹ̀ ọ̀nà wo la wà lè gbà bọ́ lọ́wọ́ àwọn nǹkan tí máa ṣe ẹ̀mí yìí náà a ní nǹkan máa ṣe ẹ̀mí gbára àrùn tí máa bẹ nínú ọkàn nǹkan sì máa ṣe ẹ̀mí gbára àwọn ẹ̀ṣẹ̀ tá à ń fọwọ́ ara wa dá ọ̀nà wo la fi lè bọ́ lọ́wọ́ eléyìí ọ̀nà tá a fi lè bọ́ lọ́wọ́ rẹ̀ òun náà ni al-iktharu min at-tawbati wal-istighfar ká pọ̀ ní mímá túbá ká pọ̀ ní mímá tọrọ àforíjìn torí pé ẹni tó bá ti ń túbá ọlọ́run ọba yóò máa gba ìtúbà rẹ̀ ẹni tó bá ti ń tọrọ àforíjìn ọlọ́run ọba yóò máa foríjìn ká sì gbìyànjú láti rí pé àwọn àwà burúkú tí ń bẹ nínú ọkàn wa yẹn àfi dáadáa rọ́pò rẹ̀ bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó wà nínú wa tí ò ní ìwà burúkú nínú ọkàn rẹ̀ torí pé àwa kìí ṣe màláìkà èèyàn lọ́lọ́run ọba dá wa a máa sẹ́lọ̀n a sì máa tọrọ àforíjìn eléyìí ní túmọ̀ sí pa dáa àmọ́ kọ́ ọmọ sẹ́lọ̀n kọ́ ọmọ tọrọ àforíjìn ó túmọ̀ sí pé èèyàn lásán ni ọ́ èèyàn burúkú lásán ni ọ́ báwo ló ṣe fẹ́ kọ́rọ̀ rẹ̀ jẹ́ níjọ́ tí ikú bá palẹ̀ rẹ̀ mọ́ kúrò nílé ayé. ẹ jẹ́ ká lọ mọ̀ wípé ìmára ó ń bẹ nínú ẹwà ẹ̀sìn Islam eléyìí tí ẹ̀sìn Islam tó mú wá fún wa eléyìí tó sì jẹ́ ọ̀ranyàn lórí èmi pẹ̀lú rẹ̀
kárípa àmójútó. wáyé o ìmára nínú ẹ̀sìn Islam ó máa ń wáyé gbára pé ká lo omi ló fi jẹ́ pé mùsùlùmí kì í fomi ṣeré, mùsùlùmí kì í lomi ńlòkulò, mùsùlùmí máa mójútó mi. gbogbo ibi tí mùsùlùmí bá wà láyé ọkàn rẹ̀ ò ní balẹ̀ ṣáájú kó tó di koríkomi débẹ̀, nítorí pé omi láàlò láti fi ṣe àwọn ìmára eléyìí tẹ̀sìn Islam tó mú wá fún wa. wáyé o tá a bá fẹ́ gbé ẹ̀gbin kúrò lára wa omi láàlò, tá a bá fẹ́ gbé ìdọ̀tí kúrò lára wa omi náà láàlò. ẹ̀gbin tá a bá fẹ́ gbé kúrò lára wa ó máa ń wáyé gbarapa àṣàlùwàlá, ó sì máa ń wáyé gbarapa àwẹ̀. ẹni tó fẹ́ gbé ẹ̀gbin kúrò lára, èyí tí a máa fàlùwàlá gbé kúrò lára, àlùwàlá tí wọ́n á máa ṣe yẹn omi náà wọ́n máa fi ṣe, tí ò bá sómi àlùwàlá ò lè ṣeé ṣe. bákan náà a fẹ́ gbé ẹ̀gbin kúrò lára, eléyìí tí jánábà bí àbí èyí tí nǹkan oṣù bí àbí èyí tí ẹ̀jẹ̀ bí máa bí, kí láà tún fi gbóná kúrò lára, omi láà fi gbé kúrò lára. eléyìí túmọ̀ sí pé nínú òfin ẹ̀sìn Islam omi pàtàkì púpọ̀. wáyé o ìdọ̀tí ni ó ń bẹ lára aṣọ wa, ó ń bẹ lára wa, ó ń bẹ láyé wa, omi náà láà fi gbé kúrò. ẹni tó jẹ́ pé ìtọ̀ ń bẹ ní àyè ibi tó fẹ́ lò sí, omi ni ó lò. ẹni tó jẹ́ pé ẹ̀gbin ń bẹ lára aṣọ rẹ̀, omi ni ó lò. ẹni tó jẹ́ pé ẹ̀gbin ń bẹ lára rẹ̀, omi ló ní ó lò. lárúbá kan wọnú mọ́sálásí anabi Muhammad sallallahu alayhi wa sallam lọ́jọ́ kan ló bá wáyé ibi kan tó jìnnà díẹ̀ nínú mọ́sálásí, ló bá bọ́ sókòtò ní máa ń tọ̀ ń bẹ̀. àwọn sàhábà bá kígbe máa kí ni ń sọ sẹ́nu mọ́sálásí lọ́mọ tọ̀ sí ni. anabi ni la tuzrimu, ẹ má ṣe tọ̀ máa ń di, ẹ má ṣe tọ̀ máa ń di. agbọ́ pé ń tọ̀ sínú mọ́sálásí, torí tọ̀ tí ń tọ̀ sínú mọ́sálásí ó ní ta lè ṣe sí. àmọ́ tẹ́ ẹ bá ṣe tọ̀ máa ń di, tó bá di àárẹ̀ ńkọ́, tó bá di àárẹ̀ ńlá ńkọ́, tó sì pa ṣẹ̀ṣẹ̀ máa wóògùn fún. nígbà tí ọkùnrin yìí tọ̀ tán, anabi ni ahriqu alayhi dhanuban min al-ma', ẹ da omi bọ́kẹ́tì ńlá kan ẹ dà lùtọ̀ rẹ̀, ẹ da omi bọ́kẹ́tì ńlá kan ẹ dà lùtọ̀ rẹ̀. eléyìí túmọ̀ sí pé ní ìgbà tí ẹ̀gbin tó bá ń bẹ láyé ibi tá à ń lò sí, kí láà máa fi fọ̀ mọ́ omi náà ni. bẹ́ẹ̀ náà ni anabi sallallahu alayhi wa sallam wọ́n gbé ọmọdékùnrin wá fún, ọmọdékùnrin yóò tí ì máa jẹun. ìgbà tí wọ́n gbé fún anabi sallallahu alayhi wa sallam, ọmọ tọ̀ sí anabi lára, anabi ní ẹ bá ń wọ́ mi. nígbà tí anabi gbomi, anabi wọ́n omi sí ara àtọ̀ yìí. wọ́n tún gbé ọmọdébìnrin kan fún anabi nígbà kan. ìgbà tí ọmọbìnrin yìí tó dọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam, òun náà tọ̀ sí anabi sallallahu alayhi wa sallam lára. anabi ní ẹ bá ń wọ́ mi, anabi mọ́ mi, ó fi fọ aṣọ yìí dáadáa, ó wá fún. ẹ rí i pé nígbà tẹ́gbìn bọ́ sára aṣọ kí ni wọ́n ṣe? wọ́n fọ̀. bẹ́ẹ̀ náà ni Asma binti Abi Bakr radiyallahu anha ó bi anabi wa Muhammad sallallahu alayhi wa sallam léèrè, ó ní akíṣe mà tí ẹ̀jẹ̀ nǹkan oṣù tó bá yí obìnrin lásán kí ni kó ṣe sí? anabi ní kó fọ̀ dáadáa, kó fún dáadáa, kó wá fomi sínú, kó fọ̀ dáadáa. nígbà tó bá fọ̀ dáadáa, kó fún dáadáa, kó fomi sínú, kó wá fún kó sà. eléyìí túmọ̀ sí pé ẹ̀sìn Islam kò fààyè gba nǹkan tí ó sì. bákan náà a rí i pé ara wa tá a bá yàgbẹ́ kíláàsì á tàbà, tá a bá tọ̀ kíláàsì á tàbà. wọn wá ní ẹnìkan masha Allah láti bí ọdún mẹ́ta tó ti ń yàgbẹ́ ńlẹ̀ yìí kéénù díkè tàbà. ọdún mẹ́ta a'udhu billah. wọ́n sì ní mùsùlùmí irú èwo. wọ́n sì tún ní lè máàmù ni sẹ́wọ̀n kó alálìjánu nù. torí ajẹ́ pé májẹ̀mú tó ti bá àlìjánu dá láti jọ́ tó ti sign contract ó ní pé tusalli wa anta tahmilu fika najasa. wàá máa ṣe sọláàt pẹ̀lú ẹ̀gbin. irun wọn wà ọlọ́mọdé àríwá àdánwò lè máàmù báwọn. tẹ́ pé contract tó ń ti sign yẹn yọọ ma fi sọ láti àwọn èèyàn ṣòfò àmọ́ ńgbà tẹ́yìn ọmọ ẹ̀yìn ò ní mùṣkílà lọ́dọ̀ ọlọ. torí de eléyìí báyìí omi pàtàkì púpọ̀ jama láti fi ṣe ìmára tí wọ́n bá wá bí wá léèrè pé ọ̀nà mélòó ni lomi pín sí gan-an nínú ṣẹ̀ríyà nítorí pé ìmára la fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ omi náà láti máa fi ṣe. lọ́dọ̀ àwọn malikiya imaamu malik rahimahullah àwọn lómi pín sóríṣi ọ̀nà mẹ́ta, omi pín sí oríṣi mẹ́ta. sẹ́mi pọ́nmi wà tó ṣe pọ́n mọ́ kò sẹ́gbin lára rẹ̀ kò sì sí ìdọ̀tí lára rẹ̀, kò sẹ́gbin lára rẹ̀ kò sí ìdọ̀tí lára rẹ̀, gẹ́gẹ́ bí omi òjò ti ń rọ̀. omi òjò ọmọ púpọ̀ kò sẹ́gbin lára rẹ̀ kò sí ìdọ̀tí lára rẹ̀, gẹ́gẹ́ bí omi òkun ọmọ púpọ̀ kò sẹ́gbin lára rẹ̀ kò sí ìdọ̀tí lára rẹ̀ torí bọ́lọ̀ ń ṣe dá lọ́wọ́. bákan náà omi kànga kò sẹ́gbin lára rẹ̀ kò sí ìdọ̀tí lára rẹ̀ bọ́lọ̀ ń ṣe dá lọ́wọ́. omi akérèmọ́bù odò tó ń sàn omi tó mánì tó lè fọ nǹkan míì mà tó
torí kò sẹ́gbìn lára rẹ̀ kò sí dọ̀tí lára rẹ̀ a jẹ́ pólísì omi alákọ̀ọ́kọ́ á pè ní al-ma'u at-tahur omi tó má tó sì lè fọ nǹkan míì mà òun má fúnra ara rẹ̀ ó sì lè fọ nǹkan míì mà torí ẹnìkan á ń béèrè pé sẹ́mu lè fọ́ mi òjò ṣàlùwàlá ẹ̀yin náà máa wò pé irú béèrè wo nìyẹn ẹjọ́ sẹ́mu lè fọ́ mi kànga ṣàlùwàlá irú béèrè wo nìyẹn sẹ́mu lè fọ́ mi odò yìí ṣàlùwàlá irú béèrè wo nìyẹn bí gbogbo owó ṣe máa sọnù torí pé kíni a ti mọ̀ pé omi tó ń mọ́ ni tó sì lè fọ nǹkan míì mà ó nídìí láti máa ṣèbéèrè nípa aru eléyìí ok àwa gbómi kankan lẹ̀ omi yẹn omi òjò ní tẹ́lẹ̀ àti wá sí omi yẹn wá ti di omi tó gbóná omi yẹn tún ti lọ́wọ́ọ́rọ́ ṣé gbígbé gbóná tá a gbé gbóná ó sọ di nǹkan míì àbí bó ṣe wà tẹ́lẹ̀ náà ló wà bó ti ṣe wà tẹ́lẹ̀ náà ló wà lópin ìgbà tí ò bá ti jẹ́ pé àwọn ìgbẹ́ gbígbẹ ìlà fi dáná tó bá gbé ìgbẹ́ tó ti gbẹ ìgbẹ́ èèyàn tó ti gbẹ la fi dáná sẹ́mi kò sí bẹ́ẹ̀ ṣe fi gbẹ́ dáná tínú ó fi kò tí èéfín ìgbẹ́yùn tí ò ní ṣe kíni tí ò ní wọnú omi o tí èéfín bá sì ti wọnú omi òun náà dàrú omi a sì mọ̀ pé èéfín ìgbẹ́ ńkọ́ ìgbẹ́ ni torí ẹ̀ tó bá jẹ́ pé oyin tó dáa la fi gbómi yẹn kaná kò sí lápá lára omi yẹn a jẹ́ pé omi yẹn ńkọ́ lórí bọ́lọ̀ ṣe dáná lọ wa ṣùgbọ́n gbà tó omi yẹn gbóná a bá da mílìkì sí mílìkì tá a dà sínú omi yẹn a bá tiẹ̀ fọ́sẹ́ sí a da kerosene sí a da pẹtrol sí ṣé omi yẹn ṣèṣì ń bẹ lórí pọ́ mọ́ ó lè fọ nǹkan míì mà rárá o ọmọ ṣùgbọ́n kò lágbára láti fọ nǹkan míì màmá torí kíni ó ti domi milk ó ti domi kerosene ó ti domi petrol ó ti domi ọṣẹ so eléyìí wọ́n ń pè ní al-ma'u at-tahir omi tó mọ́ ṣùgbọ́n tí ò lè fọ nǹkan míì mà akramakumullah agbómi kalẹ̀ omi òjò ni ẹnìkan kan dé ní lọ́ba tọ̀sí à ń sèyìn lójú rẹ pé omi yìí ti domi ìtọ̀ akramakumullah agbómi kalẹ̀ ẹnìkan bá yàgbẹ́ sí ṣé àwọn omi yún ṣé wọ́n dàbí omi tí mílíkì dà sí wọn ò dàbí èyí tí kerosene dà sí wọn ò dàbí èyí tí petrol dà sí ìtọ̀ àti gbẹ́ kò má dàbí ọṣẹ ajẹ́pẹ́lẹ́ yìí wọ́n ń pè ní al-ma'u an-najis omi tó jẹ́ ẹ̀gbin omi tó jẹ́ ẹ̀gbin mo fẹ́ ṣàlùwàlá mo sì fẹ́ wẹ̀ mo fẹ́ wẹ̀wẹ̀ janaba mo fẹ́ wẹ̀wẹ̀ hayd mo fẹ́ wẹ̀wẹ̀ nifas èwo nínú àwọn oríṣi omi mẹ́ta yẹn la lè lò fáwọn nǹkan wọ̀nyí báyìí oríṣi alákọ̀ọ́kọ́ ni omi tí wọ́n pè ní al-ma'u at-tahur omi tó má tó lè fọ nǹkan míì mà torí pé Ọlọ́run sọ pé wa anzalna minas sama'i ma'an tahura omi tó má tó lè fọ nǹkan míì mà la sọ̀kalẹ̀ fún yín láti sánmà èyí túmọ̀ sí pé àmọ́ wa sọ omi tá a fẹ́ fi ṣàlùwàlá sí omi yìí mọ́ ó lè fọ nǹkan míì mà ó la lè fi ṣàlùwàlá sómi yìí mọ́ ó lè fọ nǹkan míì mà la lè fi wẹ̀wẹ̀ janaba la lè fi wẹ̀wẹ̀ haid la lè fi wẹ̀ nifas omi tá a gbé kalẹ̀ òróró ni lójú rẹ̀ omi yìí mọ́ ṣùgbọ́n òróró yìí ò ní jẹ́ kó lè ṣe kínni kó lè fọ nǹkan míì mà a gbé omi kalẹ̀ ọṣẹ ní nínú rẹ̀ omi yìí mọ́ ṣùgbọ́n ọṣẹ yìí ńkọ́ kò ní jẹ́ kó lè fọ nǹkan míì mà sáwa lè lóru rẹ̀ fálùwàlà rárá o sáà lè lóru rẹ̀ fún ẹ̀já náà rárá o ok ọmọ tọ̀ọ̀lẹ̀ sáà lè fi irú rẹ̀ fọ̀tọ̀yún ọmọ tọ̀ọ̀lẹ̀ omi ọṣẹ sáà lè fi fọlẹ̀ a lè fi fọlẹ̀ àárí tọ̀ mọ́ ṣùgbọ́n ìtọ̀sí wà ń bẹ nídàjọ́ torí pé omi tá a fi fọ kìí ṣomi tó ṣe kínni tọ́ ọmọ tó lè fọ nǹkan míì mà bákan náà akramakumullah àgbàlagbà ni ló bá tọ̀ọ̀lẹ̀ ńgbà tó wá tọ̀ọ̀lẹ̀ wọ́n wá mú omi ọṣẹ wọ́n fi fọ aṣọ yẹn di sin ìtọ̀ yẹn ò tí kò mbẹ ìgbà òní tó kò mbẹ tá a bá sínú pẹ̀lú omi tó mọ́ tó lè fọ nǹkan míì mà àìjẹ́ bẹ́ẹ̀ á jẹ́ pé wùtọ̀ ló gbé wa mọ́ṣáláṣí torí pé ọṣẹ omi ọṣẹ kìí somi tó mọ́ tó lè fọ nǹkan míì mà ọmọ fúnra rẹ̀ ṣùgbọ́n kò lágbára láti fọ nǹkan míì mà á jẹ́ pé tí ẹ̀gbin bá ń bẹ lára aṣọ ọṣẹ tá a fi fọ yẹn kò fọ mọ́ ọkàn mú wa má rí ìgbẹ́ yẹn wá ni ṣùgbọ́n ní pàápàá ó dìgbà tá a bá tó fomi tó mọ́ tó lè fọ nǹkan míì má sìn ìgbà náà ni ó tó jẹ́ pé gbìn yẹn ńkọ́ ó kú lára rẹ̀
ọ̀dà omi tó ṣe wá ń bẹ́ẹ̀ omi tó roro ń bẹ́ẹ̀ omi tí yọ ń bẹ́ẹ̀ omi tó ṣe pépó ń bẹ́ẹ̀ omi tó ṣe pé kerosene ń bẹ́ẹ̀ kí n la lè lò ó fún ẹni ká má fi ṣàlùwàlá ẹni ká má fi wẹ̀wẹ̀ jánábà ẹni ká má fi wẹ̀wẹ̀ haid ẹni ká má fi wẹ̀wẹ̀ nifas kí wọ́n la lè lò ó fún a lè lò ó fi fọṣọ a lè lò ó fi dáná èyí tó bá ṣe dáná kì í ṣe kí wọ́n fomi ọṣẹ dáná o tó bá jẹ́ kó omi òróró ni òróró lọ́dà sí a lè fi dáná omi tíì kò sí ní tó burú pé kó fi roka lópin ìgbà tí o bá ti jẹ́ pé bóyá ọ á máa gbọ́ ṣúgà nù ọkà tó o ti fi ṣúgà sí so gbogbo eléyìí a lè lò fún nǹkan tó jẹ́ àṣà wa àṣà ojoojúmọ́ kò sí tó burú bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n omi ẹ̀gbin akramakumullah omi ìtọ̀ omi ìgbẹ́ kọ̀tọ́ ká fi ṣàlùwàlá kọ̀tọ́ ká fi wẹ̀ jánábà kọ̀tọ́ ká fi wẹ̀ ọ̀kan nínú àwọn ọ̀wẹ̀ tẹ́sìn Islam mú wa kọ́ wa lọ fẹ́ wẹ̀wẹ̀ jùmọ̀ àmọ́ omi ìtọ̀ ló fi wẹ̀ omi ìtọ̀ báwo. bákan náà kọ̀tọ́ ká tún lóru rẹ̀ láti fi dáná kọ̀tọ́ ká fi fọṣọ kọ̀tọ́ ká fi fọlẹ̀ so àti rí i pé oríṣi mélòó lomi pín sí báyìí nìsín oríṣi mẹ́ta èyí táwọn ọmọ target tá a bá fẹ́ ṣàlùwàlá tá a bá fẹ́ wẹ̀ jánábà ó náà ní pé ṣé omi yìí ma'un tahur ni omi tó mọ́ tó lè fọ nǹkan mi mà àbí òrí bẹ́ẹ̀ bó o láṣẹ wá dàmú bá a ṣe dàmú ni àmì mẹ́ta yìí ká dì mú omi tó mọ́ tó lè fọ nǹkan mi mà ó náà lomi tó ṣe pé àwọ̀ rẹ̀ ò yí padà kọ́lọ̀ rẹ̀ ò yí padà àkọ́kọ́ nù sáyìn kejì òun náà ni kóòrùn rẹ̀ kó má yí padà sáyìn ẹlẹ́kẹta kí títọ́wò rẹ̀ kó má yí padà tá a bá ti rí sáyìn mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọ̀ rẹ̀ ò yí padà òórùn rẹ̀ ò yí padà ìtọ́wò rẹ̀ ò yí padà a jẹ́ pé omi wo nu ma'un tahur ọ̀dàmọ́ afẹ́ ṣe béèrè omi òkun ṣé òórùn rẹ̀ ò yí padà èmi ń béèrè nù sómi òkun sóòórùn rẹ̀ ò yí padà ó yí padà náà òórùn rẹ̀ ẹ̀rí kó omi òkun máa ń rùn yàtọ̀ sí báwọn omi ṣe máa ń rùn títọ́wò rẹ̀ ńkọ́ ó tún yàtọ̀ so nǹkan méjì yìí báyìí àti rí kó yí padà títọ́wò rẹ̀ yí padà òórùn rẹ̀ kọ́lọ̀ rẹ̀ ńkọ́ taba ní kọ́lọ̀ rẹ̀ bó ṣe wà náà nù sọ́wọ́ atọ́ka fomi òkun ṣàlùwàlá sọ́tọ́ka fomi òkun ṣàlùwàlá masha allah a sì ti mọ̀ pé lẹ́kọ̀ọ́ ń bì òkun wà sáà lè fi ṣàlùwàlá àbá lè fi ṣàlùwàlá. dàmílò àti ní kọ̀ǹdíṣàn mẹ́ta wọ́n nítorí pé títọ́wò rẹ̀ ti yí padà a lè fi ṣàlùwàlá ọ̀dà sẹ́yìn ló yí padà ni àbí bọ́lọ̀ ń ṣe dá nǹkan rẹ̀ ajẹ́ pé nǹkan kan ò sẹ́nu bọ́lọ̀ ń ṣe dá nǹkan rẹ̀ nu a lè lò àwọn agbómi kalẹ̀ aláfẹ́ fi jómi òkun nínú ṣẹ̀ríà àwọn sọ yìí pé omi òkun yẹn àtòun àti iyọ̀ àjọṣepọ̀ kan wà láàrin wọn wọ́n ń pè ní alaqatul mujawara wọ́n múlétira wọn ni ìmúlétira ẹni kò mú kókó bómi nítorí pé Ọlọ́run dá wọn papọ̀ ni kò kó bómi ṣùgbọ́n èyí tẹ̀yìn múyọ̀ fúnra ara yín tẹ̀ dá lómi wọ́n ní alaqatul mukhalata àjọṣepọ̀ pa àròpọ̀ ni ẹ̀yin lẹ ròpọ̀ àjọṣepọ̀ pa àròpọ̀ nǹkan ọ̀bùnmi jẹ́ omi tí ojú oró lé lórí rẹ̀ ó sọ omi di aláwọ̀ ewé sáà lè fi ṣàlùwàlá àbá lè fi ṣàlùwàlá torí bọ́lá ń ṣe kínní bó ṣe dá wọn pọ̀ nu àwa náà wá kó ojú oró àdàlù omi pé ebi bá kàn náà ni sáà lè fi ṣàlùwàlá à lè fi ṣàlùwàlá torí pé léyìí báyìí wọ́n lọ so wọ́n pọ̀ Ọlọ́run ò so àwọn eléyìí pọ̀ kankan wa omi rẹ̀ ó jẹ́ aláwọ̀ cream sáà lè fi ṣàlùwàlá àbá lè fi ṣàlùwàlá torí bọ́lá ń ṣe kínú bó ṣe dá nǹkan rẹ̀ nu ẹ̀yin náà wàá mọ̀ ẹ̀dá lómi sáà lè fi ṣàlùwàlá àbá lè fi ṣàlùwàlá ẹ rò dáadáa o àmọ́ àdá lómi sáà lè fi ṣàlùwàlá àbá lè fi ṣàlùwàlá a lè fi ṣàlùwàlá jẹ̀mọ́ ibo lomi ti ń jáde ayiwa eléyìí ẹ bá jẹ́ pé ilẹ̀ dàmọ̀ lómi kò bómi jẹ́ nítorí pé ẹ lè ya ìpè àtomi láéláé so eléyìí jẹ́ báwọn a jẹ́ pé bá sì máa dómi mà sáwọ̀ rẹ̀ yí padà sóòrùn rẹ̀ yí padà sétítọ́wò rẹ̀ yí padà
aha wọn kàn gbómi wá fún yín pé kẹfì sàlù àlá ni bẹ́ẹ̀ sì fi sẹ́nu lẹ bá rí kerosene a'udhu billah bó lè ṣe dá kerosene sunu mi ibo mi náà gbogbo ẹ ẹ fi sàlù àlá sa a lè fi sàlù àlá torí pé lẹ́yìn ńkọ́ kí ló ti yí padà títọ́wò rẹ ti yí padà tẹ́lẹ̀ yìí jẹ́ oríṣi omi tó wà nínú sharia islam tẹ́lẹ̀ yìí bá yé wa omi yìí ìtọ̀ wà nù rẹ̀ ó dá wa lójú pé ìtọ̀ kan sínú rẹ̀ ṣùgbọ́n a rí pé àwọ̀ rẹ̀ yí padà òórùn rẹ̀ ò yí padà títọ́wò rẹ̀ ò yí padà sáà lè lò àbá lè lò fálùwàlà ó dá wa lójú pé ìtọ̀ kan sínú ẹ̀ ṣùgbọ́n ìtọ̀ yìí ò yí àwọ̀ rẹ̀ padà kò yí òórùn rẹ̀ padà kò yí títọ́wò rẹ̀ padà sáà lè lò àbá lè lò a lè lò dáadáa ya jàmáà a lè lò dáadáa kí ló dé tẹ̀ lè lò a ti sọ fún yín pé ntẹ́ máa fi dá a mọ̀ nù sáwọ̀ rẹ̀ yí padà sóòórùn rẹ̀ yí padà ṣé títọ́wò rẹ̀ yí padà kò yí padà àìmọye tẹ́ ti lò àìmọye tọ́ ẹ pé ìtọ̀ kan sínú dúrọ́ọ̀mù ẹ àmọ́ ẹgbẹ́ bá ní wá tọ̀ kò sí tó so mi ẹ dákun ẹ máa lómi so nítorí pé kò yí padà ní títọ́wò kò yí padà lóòórùn kò yí padà láàdùn kí wọ́n á ní tó kù kò sí tó kù ìgbà wo látò wí pé ìtọ̀ ń bẹ ń bẹ tó bá yí òórùn rẹ̀ padà ó yí títọ́wò rẹ̀ padà ó tún yí kọ́lọ̀ rẹ̀ padà ìgbà náà látò wí pé ìtọ̀ ń bẹ ń bẹ akramakumullah odò ní bíbà yẹn àwọn èèyàn máa ń yàgbẹ́ bẹ̀ ṣùgbọ́n odò yẹn ń sàn lọ ń sàn lọ ń sàn lọ ń sàn lọ kì í dúró sáà fomi rẹ̀ sàlọ́ aláàbà àlè fi sàlọ́ alá wọ́n ń tọ̀ sí wọ́n ń yàgbẹ́ sí àlè fi ṣe àbá àlè fi ṣe torí pé kí ni omi yẹn ń renew ara rẹ̀ always aha alẹ́ fi sàlù àlá tó bá jẹ́ báyẹn a jẹ́ pé lẹ́yìn eléyìí mò ń ṣeyè méjì kó mi yìí ọmọ àbí ọmọ kí lẹ́ ṣe ẹni tí máa ń ṣeyè méjì nípa kó mi mọ́ àbí ọmọ kí ni ó ṣe á lò nítorí pé al-aslu tahara al-aslu at-tahara eléyìí tó fi mú wa ni pé omi yọ wà mímọ́ náà ni títí tó fi dá wa lójú pé ẹ̀gbin ti yí padà sẹ́mi pé iye méjì là wá ń ṣe òfin ṣẹ̀ríà sọ pé al-yaqinu la yazulu bi-shakk gbogbo ń tó bá dájú iye méjì kò lè yí padà lápèjúwe ó dá mi lójú pé lágbájá ó jẹ mi lówó àmọ́ mò ń ṣe iye méjì pọ̀ jẹ mi lówó sọ jẹ mi lówó àbí ó jẹ mi lówó aha torí pé al-yaqinu la yazulu bi-shakk gbogbo ń tó bá jẹ́ pé sẹ́tẹ́ǹtì ló fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ doubt kò lè mú kúrò àfi ká tún rí sẹ́tẹ́ǹtì bíi tiẹ̀ náà ó dá mi lójú pé ìyàwó mi ń kọ́ lẹ̀ àmọ́ mo wá ń ṣe yìí ṣe é pé a sọ pé al-aslu adamu talaq ntọ́ dájú ní pọ̀ kọ́ lẹ̀ dákun lè ṣètọ́ ní kó lọ́kàn rẹ̀ torí pé al-yaqinu la yazulu bi-shakk gbogbo ntọ́ bá dájú iyèméjì ńkọ́ kò lè tì dànù bẹ́ẹ̀ náà ni ó dá mi lójú pé mi yìí má mọ á ṣe iyèméjì pé sómi yìí kò sí nǹkan kan máa ṣàlù aláǹsò torí pé al-yaqinu la yazulu bi-shakk gbogbo ntọ́ bá yẹ pé a mà dájú wípé lórí báyìí ló ṣe wà iyèméjì ńkọ́ kò lè tì dànù tọ́ wáyé o ṣé gbogbo abọ́ la lè lò láti da omi àlọ́ àlá sí ṣé gbogbo abọ́ la lè lò láti da omi àlọ́ àlá sí àbí èké ṣe gbogbo abọ́ tó bá jẹ́ pé ké wọ́n fi ṣe sá lè lò tó bá ṣe páyọ́ ni wọ́n fi ṣe sá lè lò tó bá pé irin wọ́n fi ṣe sá lè lò tó bá pé gold wọ́n fi ṣe sá lè lò ẹ wá ní gbogbo abọ́ tó bá pé silver wọ́n fi ṣe sá lè lò abọ́ tá a fi sàlù alájọmọ́ kò gbọ́dọ̀ jẹ́ ìta jí ẹni tó jí abọ́ tó wá dá mi sí fi sàlù alá wọ́n sọ pé bàbá yìí ẹ jalè o mọ́mì yìí ẹ jalè o òkè tó bá sàlù alá pẹ̀lú abọ́ tí ó ṣe pé bíi tí wọ́n dá mi sí wọn abọ́ tí wọ́n dá mi àlù alá sí wọn jíjí wọn jí kí lẹ́ sọ̀ ń pa àlù alá rẹ̀ tó ṣe fi ṣe sọ̀lá tàbí ọ̀tún ṣeṣe náà ọmọ kò ń jí ni òun jí ni àwọn olùmọ̀ sọ pé ó lálù àlá ṣùgbọ́n sẹ́lọ̀ sẹ́mi kó omi tó fi sàlù àlá omi tó dáa ni ṣùgbọ́n bí tó dáa mi àlù àlá sí ń kọ́ ohun tó jí ni ó sẹ́lọ̀ ní kò lè tọ́jà ó sì ṣe tọ́lọ́ ń pa àlù àlá tó ṣe
àwa dami àlùwàlá sínú abọ́ gold àwọn ẹlòmíì lówó débi pé àwọn ètò ń lo abọ́ lásán mọ́ abọ́ gold inú ọ̀dà mi sí sáà lè fi sàlùwàlá àbá lè fi sàlùwàlá kọ́tọ́ ká fi sàlùwàlá àmọ́ tí yẹn bá fi sàlùwàlá ńkọ́ á sọ̀kọ́ lálùwàlá ọ̀sẹ̀ lọ́n pẹ̀lú lílo abọ́ yìí bẹ́ẹ̀ náà ni abọ́ silver torí ẹ̀ tí yẹn bá lo ntọ́lọ́wọ́n bá wa tó ṣe léwọ̀ pé ká lò á sọ yìí pé àlùwàlá rẹ̀ ń bẹ ìwẹ̀ jánábà rẹ̀ ń bẹ ṣùgbọ́n sẹ́lọ̀n pẹ̀lú lílo ntọ́lọ́ ní ká má lò ọ̀dà kọ́tọ́ ká lo abọ́ gold kọ́tọ́ ká lo abọ́ silver láti dá mi àlùwàlá sí gẹ́gẹ́ bí o ti ṣe tọ́ka fi mú mi gẹ́gẹ́ bí o ti ṣe tọ́ka dóúnjẹ sínú rẹ̀ ọ̀dà sọ́tọ́ka ní wọn sáàlì lábọ́ gold sáàlì ní kọ́pù silver wọn náà gbọ́dọ̀ lo sáwá lé ní bí kéèyàn fẹ́ fi tó lé séèyàn lé ní àbẹ́yàn ò lé ní alẹ́ ní àwọn olùmọ̀kọ́ sọ pé àgbọ́dọ̀ ní nítorí pé anahiyu anil isticmaali nahiyun anil ittikhad wọ́n ní ọ̀ gbọ́dọ̀ lò ó túmọ̀ sí pé ọ̀ gbọ́dọ̀ ní nígbà àwọn tí lọ́ọ̀ gbọ́dọ̀ lò kí wọ́n á lọ fẹ́ ní sí àwọn olùmọ̀kan ní rárá o anahiyu anil isticmaali laysa nahiyan anil ittikhad má lò kò túmọ̀ sí má ní má lò kò túmọ̀ sí má ní gẹ́gẹ́ bí ọkùnrin nísìn wọ́n là gbọ́dọ̀ lo gold sọ wá burúkú ní gold ni kò burúkú ní torí pé owó ni gold bẹ́ẹ̀ náà lábọ́ gold ṣé bó owó ni kò sí tó burú nù kẹ́ni àmọ́ ẹ̀ gbọ́dọ̀ lo eléyìí lọ́dọ̀ gbajù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ a lè ní ṣùgbọ́n a gbọ́dọ̀ lo ọ̀dà dánwò ńlá ó ní ó sì gbọ́dọ̀ ṣé kíni ó gbọ́dọ̀ lo tọ́ tó lè bá yé wa ajá yìí pé ẹnì kí n ṣe mùsùlùmí sáà lè dá mi àlùwàlá sínú abọ́ tiẹ̀ gẹ́gẹ́ bí nasara àbí yahudi àwa ya abọ́lọ́dọ̀ wọn sáà lè dá mi àlùwàlá sínú rẹ̀ káfí sàlùwàlá wọn ní kò tọ́ kí ló dé tí ò tọ́ sẹ́gbìn làwọn ni torí gbà tó ló ń sọ pé innamal mushrikuna najasun najasatun ma'nawiyya najasatun ma'nawiyya ọlọ́run ní ẹ̀gbin ní làwọn kèfèrí kò túmọ̀ sí pé àwọn gángan torí ẹ̀ ló ṣe jẹ́ pé tí ẹ bá ba kèfèrí lọ́wọ́ lẹ́yìn ìgbà tẹ́ sàlùwàlá tán sẹ́nìkan sọ pé kẹ́ lọ tún ọ fọ́ ńgbà tí èsì pé ẹ̀rí gbẹ lọ́wọ́ rẹ̀ ẹ̀rí tọ̀ lọ́wọ́ rẹ̀ ẹ máa lọ ṣe sọ láti ń jàre ṣé abọ́ wọn náà wà dẹ̀gbin àbí ọ̀dẹ̀gbin ètò dọ́gba ni pé abọ́ wọn ẹsẹ̀ gbin o torí ká Ànábì sallallahu alaihi wasallam ó jẹun nínú abọ́ wọn rí àwọn olùmọ́ni tó bá dá wa lójú pé abọ́ yẹn wọn ì fi ṣẹlẹ́dẹ̀ sẹ́wọ̀n pé ẹlẹ́dẹ̀ tí wọ́n tọ́ lọ́dọ̀ tiwọn wọn yẹn sì fi sajá adúpẹ́ fọlọ́n kálukú náà ti rí pé ajá jíjẹ ọ̀dà nàìjánìsì torí wọ́n ti jẹ́ wọ́n kú láwọn ibì kan bẹ́ẹ̀ náà lọ gógóró ẹwà àtijọ́ tí Islam sọ pé ọtí ọ̀dà ńgbà tó wá di pé àwọn èèyàn ń kú wọ́n kú ní Ondo State wọ́n tún kú ní Rivers State NAFDAC bá dé pé nílùú méjèèjì àwọn ban ògógóró àgógó nàìjíríà ló ti yẹ kẹ́ bá rẹ̀ torí pé bó ṣe pa wọ́n bẹ́ẹ̀ ó lè pa wọ́n bò mí náà subhanallah torí ẹ̀ tó bá jẹ́ pé ó dá wa lójú pé wọn ò máa fi ṣẹlẹ́dẹ̀ wọn yìí sì pọtí nínú rẹ̀ kò sì sọtí nínú rẹ̀ ńgbà tí wọ́n yá wa kò sì ṣẹlẹ́dẹ̀ nínú rẹ̀ ńgbà tí wọ́n yá wa kò sì ń tó burú nínú kẹlò kò sì ń tó burú nínú kẹlò eléyìí jẹ́ abọ́ tàwọn kèfèrí tọ́ báwo ni sáà lè lo aṣọ tí kèfèrí ti lò kèfèrí ló lo aṣọ sáà lè lò gẹ́gẹ́ bí gbàǹjo tí wọ́n ń kó wá láti ìlú òyìnbó bọ́sí kọ̀rọ̀kọ̀ yẹ̀ wò sáà lè máa lò wọ́n ní bí kéè sáà lè máa lò àbá lè lò tọ́ sáà wà tún fi ṣe sọ́láàtì a fi ṣe sọ́láàtì ńgbà tá a bá ti rẹ́gbin nínú rẹ́gbin lára rẹ̀ pàápàá ńgbà tó ra o tún fọ́ kọ́lọ́njẹ́ lè máa ra aṣọ tuntun torí aṣọ àlòkù kódà o kódà kó ṣe pé ọmọ nàìjíríà ló lò kátó akóyìnbó akóyìnbó ń tiẹ̀ kò mọ pé ká yàgbẹ́ kátàbà kò tí ì dọ́dọ̀ wọn àwọn ọmọ kátọ̀ kátàbà wọn ò tí ì gbọ́ abẹ́mọ̀bẹ́ ó lè tọ́dájí takọ́ tọ́dájí ní ṣòkòtò so ìwọ wọn wo aṣọ yẹn ká wàá tó fi soge wọn á ṣe yẹs ibi tí mo ti ra aṣọ yẹn kékin asuta èyí tó kó wá tó yẹ pé bọ́sí kọ̀rọ̀kọ̀ yẹ wò so torí ẹ lọ́dọ̀ àwọn ètò pọ̀jù nínú àwọn olùmọ̀ wọn ni kò sí tó burú alẹ́ wọ àmọ́ pẹ̀lú májẹ̀mú ìgbà tó ra wàá fọ yọ ọmọ dáadáa
wàá sì rí dájú pé kò sẹ́gbin lára rẹ̀. Imam Malik ni mo kórìíra kó o fi gbogbo aṣọ tí kèfèrí bá jẹ́ kó ń lọ́kọ́kọ́ wọ̀ rí kí wàá máa fi dúró wájú Ọlọ́run kó ń fi sin lọ. Imam Malik ló ń kórìíra rẹ̀ ta lọ́kọ́kọ́ wọ̀ á yẹ pé ẹni tí èsè mùsùlùmí sọ wá dá kò yẹ ká pẹ̀lú rẹ̀ ni wọ́n máa wọ̀. Imam wa Malik lọ sọ eléyìí. Ọ̀dà àwa ní abọ́ gold a ní kọ́pù silver sáà lè máa fi wọ́n jẹun àbá lè máa fi wọ́n jẹun kọ́tọ́ o kọ́tọ́ ká fi wọ́n jẹun. Ọ̀dà àyàfi tóbìnrin ó bá lo gold láti fi ṣọ̀ṣọ́ ọ̀tọ̀ sáwọn obìnrin kò fi gold kò fi ṣọ̀ṣọ́ bóyá yẹtí ni bóyá òrùka ni bóyá kíní ọrùn ni bóyá wọ́n ti pè ní worowóró ẹsẹ̀ ni so àbẹ́gbẹ́ ọwọ́ ni gbogbo ẹ̀ ọ̀tọ̀ sáwọn obìnrin káwọn lo eléyẹn. Ọkùnrin náà ọ̀tọ̀ sí nínú òfin ṣẹ̀ríà kó lo òrùka eléyìí tó jẹ́ ti silver gẹ́gẹ́ bó ṣe jẹ́ kó òrùka anabi wa Muhammad sallallahu alayhi wa sallam àtàrà silver wọn ti ṣe. Bákan náà eyín èèyàn ó ti wọ́ dànù tí eyín èèyàn bá ti wọ́ dànù téèyàn jọkùnrin wọ́n wá láwọn ní golden chain kan tí wọ́n máa fi de eyín ẹ̀rọ àwọn èèyàn bẹ́ẹ̀ láyé tó pé eyín wọn wọ́ dànù so chain kan wà tó jẹ́ ti gold tí wọ́n máa fi so eyín papọ̀ so wọ́n máa fi so eyín yẹn papọ̀ lẹ́nu rẹ̀ so tó bá jẹ́ pé túláàsì ni ló bí kún ó lo golden chain yẹn láti so eyín rẹ̀ papọ̀ ṣẹ̀ríà ò tún bínú fọkùnrin. Imú dá ọlọ́mọdé mu wọ́n dá o nígbà tí imú rẹ̀ dá wọ́n wá ní gold làwọn lè fi so imú yẹn pọ̀ níbi tó ti dá nínú eegun ṣẹ̀ríà ò tún bínú sílẹ̀ yìí nítorí pé kí ló bí ad-darura ṣẹ̀ríà sì sọ pé ad-daruratu tubihul mahdhurat túláàsì ọmọ nsọ̀ntọ́jẹ́ ìwọ̀dẹ̀tọ̀ túláàsì àmọ́ nsọ̀ntọ́jẹ́ ìwọ̀dẹ̀tọ̀ ṣùgbọ́n imú lọ́dá a gbọ́dọ̀ gbé tayọ mú o imú lọ́dá structure rẹ̀ dá a gbọ́dọ̀ gbé tayọ mú torí pé tẹ́ bá ti gbé tayọ mú tẹ́ ń tún gbé lọ sétí ó ti di àṣejù ṣẹ̀ríà tún wá sọ pé ma ubiha lid-darurati yuqaddaru biqadarihi eŋti túláàsì bá sọ dẹ̀tọ̀ kò gbọ́dọ̀ tayọ ààyè rẹ̀ eŋti túláàsì bá sọ dẹ̀tọ̀ a gbọ́dọ̀ tayọ ààyè túláàsì. lẹ́yìn eléyìí ó wà nínú hadith látọ̀dọ̀ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam anabi ni la talbasul harira wala dibaja wala tashrabu fi aniyati dhahabi wal fidda wala ta'kulu fi sihafiha fa innaha lahum fi dunya walana fi al-akhirah muttafaqun alayhi. anabi sallallahu alayhi wa sallam wọ́n ní ẹ ṣọ́ra fún aṣọ harir ẹ ò sì gbọ́dọ̀ máa mú mi ẹ gbọ́dọ̀ máa mú nǹkan kan nínú kọ́ọ̀pù gold àbí silver ẹ ò sì gbọ́dọ̀ máa jẹun nínú abọ́ wọn nítorí pé tiwọn ni láyé ẹ̀yin lẹ lò tó bá di lọ́la al-qiyama táwọn ẹni tí èsè mùsùlùmí ni láyé ń bì ẹ̀yin lẹ lò tó bá di ní ọ̀la al-qiyama ọlọ́nkọ́ má ṣe lè wọ̀ wá tẹ́lẹ̀ ìbáyé wa ó túmọ̀ sí pé kí ló wá ṣe wọ ọkùnrin tó fi jẹ́ pé chain ọrùn ló ń fi sọ́rùn ìwọ ọkùnrin èwo ló filẹ̀ fún ìyàwó rẹ̀ nítorí tọ́lọ́hún ó de chain mọ́rùn ó ní oge ò tí ì pé tá a bá ti fi chain sọ́rùn kọ́ yí ọkùnrin èèwọ̀ lọ́jọ́ fọkùnrin nínú àlùmọ́ anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. ẹnìkan ṣe asalaamu alaykum lẹ́ẹ̀ma wò pé sèse pé ke ẹni tí èsè mùsùlùmí ní sálámà lè má dá torí chain kan bẹ lọ́rùn rẹ̀ pọnpọnpọnpọn lẹ́ẹ̀ma ní mùsùlùmí kọ́ ọkùnrin ọgbọ́dọ̀ ṣe kíni kò gbọ́dọ̀ lo chain wọ́n á rí mùsùlùmí ni ọ̀dà wa aleykum salaam ẹ̀yọ chain lọ́rùn mo rò pé yé wa wa aleykum salaam ẹ̀yọ chain lọ́rùn ọ̀dà ẹni tí èsè mùsùlùmí ó wá ń lo chain lọ́kùnrin sẹ́yìn ọ̀sọ̀ pé ẹ̀yọ chain lọ́rùn rárá o kí láà sọ fún gba Islam torí tó bá ti gba Islam ìgbà náà ni ó ti sọ fún pé mùsùlùmí ọgbọ́dọ̀ lọ́kùnrin ọgbọ́dọ̀ lo chain lọ́rùn torí ẹ ọ̀dọ̀ wa wa o ó tún wá forúkà gold sọ́wọ́ pé kíni ó tún lọ Mákà ó tún ka kíní kan mánu ó lè yin Mákà pé kíni gold ọ̀dà oní títí gold ọba dá silver lèmi fi sẹ́nu báwo wà ní ta ló ní kó tún fi yún náà sẹ́nu èyí dàbí òrùka nìkan wọn ló lè lo ti silver rẹ̀ àmọ́ àwọn afi eyín kan sẹ́nu pé yin Mákà ṣé wọ́n lọ Mákà fọlọ́ ni àbọ̀ lọ fáwọn èèyàn ẹ̀rí pọ́rọ̀ òní ti tọrọ yóò ti bóyin hìí àjí pé kún lè bá a dá mà ajá ọlọmọsẹ alájá so nítorí Ọlọ́run lèmi lọ sí ájì fún kí ni ìtumọ̀ ká lọ ẹlòmíì bá kò tí ì mọ bá ṣe tuntun wà fún wàláhì kò tí ì mọ báwo làwọn ṣe ṣe sáàyò wàláhì báwo làràfà nǹkan kò tí ì débẹ̀ ó ti ní ẹ̀dàkùn ibi tí wọ́n ti ń ṣe yín ní ẹ̀mú alọ́ láti Jídà
wọ́n sì lọ kàn má lẹ́nu ẹlòmíì alhamdulilah etí rẹ̀ wú ńgbà wọn kọ́kọ́ fi eyín sí lẹ́nu etí wú ọlọ́run fi ń bá wípé lọ yọ kíní kíákíá fa ẹ wá wo damage nígbà tí wọ́n bá yẹn fi eyín ẹsẹ̀ nu wọ́n gbẹ eyín tọ́lọ́run ti dá tó ṣe déédéé ihò tó wà yóò di sóńsó torí ní tí wọ́n fẹ́ lẹ́mọ̀ kó lè bá ara yìí jókòó ó ti wá gbọ́ pé kò dáa ó lóun fẹ́ yọ àmọ́ tó ń bá yọ ibi ó rí sóńsó kò burú mẹ́sẹ̀ bá ọ fi eyín mọ́kà sẹ́nu tẹ́ ń pèlè eyín mọ́kà wọ́n á bọ̀ fi artificial eyín wọ́n bọ̀ fi díbẹ̀ artificial eyín wọ́n fi díbẹ̀ kò ní sí ti gold àbí silver yẹn bẹ́ẹ̀ mọ́ bó ṣe kó sẹ́nu ọkọ tó kú tó o bá ṣe bẹ́ẹ̀ lẹ́rọ̀ ńjọ́ tó o bá kú wọn ò ní sìn ọ́ pẹ̀lú rẹ o bó ṣe jàkadì bó ṣe gbogbo ẹ̀ wọ́n fi yọ o nítorí pé owó ni wọn ò sì gbọ́dọ̀ sìn yẹn pẹ̀lú owó àbí èso owó òun gan lójúlówó owó gold silver ọ̀tẹ̀lẹ̀ ṣẹ̀rí ọgbà fẹ́ni tó bá lẹ́rù nǹkan bá mẹ́nu pé ká sìn pẹ̀lú rẹ̀ ẹ dákun ẹ wò jàkadì sẹ́mu kí tóruka bá ń bẹ lọ́wọ́ òkú lásán tẹ́ ẹ bá fẹ́ lọ ẹlẹ́yọ tó bá ti di para rẹ̀ ti kanko wàhálà ìjàkadì ni kátó wá pé kíní kan nú ẹnu wọn gán mẹ́yìn wàhálà ní ẹtùn á ya ẹnu rẹ̀ fi ní sẹ̀sìn ọjọ́ tètè yọ kó tó kú lọ ń gbọ́ yẹn bá mo ṣe ya ẹnu rẹ̀ ń jọ yẹn tí wọ́n bá fẹ́ yọ ọyẹkẹ́rù ọba àwọn náà káànú ara rẹ̀ ó sọ ọjọ́ bó ti ṣe jẹ́ alájì ni wọ́n ti ṣáàjì onídìí káwọ́ pé ọbẹ̀ ṣé àwa láwa pé ọbẹ̀ ni tó fi jẹ́ bẹ́ẹ̀ kì í ṣàwà ọlọ́run ọba ti gbọ́ lálàjì ó ti tó sọ àwọn èèyàn kan kó bọ ní àjèrè òní jẹ́ tọ́lọ́run ẹ̀gbọ́n tí Ànábì sallallahu alaihi wasallam sọ ni ó ní man hajja lillah ẹnikẹ́ni tó bá ṣe àjèrè fọlọ́n ètò jájú nu jama kì í ṣe àjì fáwọn èèyàn tọ́ eléyìí jẹ́ báwọn àwọn ẹ̀gbin wọn ó tún wá nu hadith mi anabi sallallahu alayhi wa sallam ó ní alladhi yashrabu fi ina'il fidda innama yujarjiru fi batnihi nara jahannam muttafaqun alayhi ẹnikẹ́ni tí máa mú mi nínú kọ́pù sílvà ń ṣe ní fi ẹnu ara rẹ̀ fana jahannama sínú rẹ̀ so kò túmọ̀ sí pé olówó nígbà tó ń fi abọ́ gold jẹun kò túmọ̀ sí pé olówó nígbà tó ń fi kọ́pù sílvà tó ń fi mú mi nǹkan tó kàn túmọ̀ sí ni pé anta mutakabbir anta muta'antir anta mutaghatris muta'ali olùwòra rẹ̀ ni ọ olùjọ́ra rẹ̀ lójú ni ọ ó ní mọ́tò ni ọ ẹ wo mọ́tò ó túmọ̀ sí pé kò tó àmọ́ fẹ́ kó ń segin ni òun tó ọjọ́ra rẹ̀ lójú ìyẹn ni pé kò ju bíntín lọ ọwọ́ àwọn wòra rẹ̀ kó ń ju bó ń ṣe onígbèraga kò ju róńdó lọ ìwọ̀n àwọn wòra rẹ̀ kó ń tóbi jù bẹ́ẹ̀ lọ gbogbo eléyìí ìròyìn tọ́lọ́wọ́n bá wa ni èèyàn gbọ́dọ̀ bọ́lọ̀ ń dù ẹ̀yin náà wò ọkàn gbé kọ́pù gold lọ́ bá fi mu mi wàláì gbogbo ẹni tó bá wà ń bẹ wọ́n bẹ̀rẹ̀ sí kórìíra rẹ̀ ni wọ́n mọ̀ pé àsóǹgbèraga lọkùnrin yìí àsóǹgbèraga lọkùnrin kọ́pù tó ṣe pé tíyẹn bá nírú rẹ̀ kan láyé tiẹ̀ ti dire ni wọ́n fi mutí la ilaha illallah so eléyìí túmọ̀ sí pé ká ṣọ́ra àwọn ẹ̀gbin ńkọ́ àwọn ìdájọ́ tọrọ ma nínú òfin ṣẹ̀ríyà àwọn ẹ̀gbin ọ̀ràn yẹn ló jẹ́ lórí mùsùlùmí o kó fọra rẹ̀ mọ́ kúrò nínú ẹ̀gbin tẹ́gbin bá sì yíra tó bá yí wa lára kárí pa àfọ́nù káfọ́ lẹ́ẹ̀kan tí ó bá mọ́ lẹ́ẹ̀kan káfọ́jú ẹ̀kan lọ káfi rí i pé ẹ̀gbin yẹn kúrò lára wa nínú àwọn ẹ̀gbin tá a gbọ́dọ̀ ṣe mọ́ra níbẹ̀ onánìtọ̀ ìtọ̀ èèyàn ẹ̀gbin ni àbí èsì ẹ̀gbin ẹnìkan wá ń béèrè kan tó strange sí mi gan lẹ́nujọ́ mẹ́ta yìí ó ní ẹjọ́ sà nǹkan ṣèyàn ṣé èèyàn lè mú tọ̀ ara rẹ̀ ìtọ̀ ara rẹ̀ léèyàn kò gbọ́dọ̀ mú ó ní ìtọ̀ rẹ̀ mọ́ ni mo ní ńgbà wọn á jẹ́ tiẹ̀ lọ́wọ́ aṣọ di ńtọ́ mọ́ kí wọ́n á lẹ̀ ń tábàsì tẹ́ ẹ bá tọ̀ ńgbà wọn jẹ́ pé ńtọ́ mọ́ ni máa fi pa ṣòkòtò máa tọ́ ọ́nù ṣòkòtò àbúrò máa tọ́ ta ebi ló fi ń dà ní. ọwọ́ ẹni ńgbà tó wọn gbádùn wọn ni wọ́n dá tọ̀ fún òun wá mú a'udhu billah ẹ̀gbin ni tọ̀ agbọ́dọ̀ fọ ìtọ̀ ọwọ́ abanilọ́kànjẹ́ ikọ́ pọ̀ nínú àwọn mùsùlùmí lónìí tọ́ ẹ pé tí wọ́n bá fẹ́ tọ̀ yọ kàn tọ́ ni yọ tọ̀ dajì síta yọ tọ̀ dajì sínú ṣòkòtò kò sì ní tábà kò sì ní fi nǹkan nù bẹ̀ eléyìí banilọ́kànjẹ́ akramakumullah ìgbẹ́ ọmọ èèyàn ẹ̀gbin ni o ìgbẹ́ ọmọ èèyàn ẹ̀gbin ni ìgbẹ́ màálù ńkọ́ sẹ́gbin ni àbí sẹ́gbin kí ló dé kìí ṣe pé kẹ́ ẹ mọ̀ pé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ lásán kẹ́ ẹ mọ̀ kí ló dé òní fíkì wọ́n tiẹ̀ ti dáhùn bí wọ́n nígbà tẹ́ran rẹ̀ ti tọ́ka jẹ́ ajẹ́pẹ́gbẹ́ rẹ̀ náà ńkọ́ ntọ́mani ìtọ́ rẹ̀ náà ńkọ́ ntọ́mani alhamdulillah
gbogbo ẹran tọ́lọ̀ ń bá ṣe lẹ́tọ̀ọ́ pé ká jẹ ìtọ̀ rẹ̀ ńkọ́ ìtọ̀ ọmọ ni ìgbẹ́ rẹ̀ ńkọ́ ìtọ̀ ọmọ ni akramakumullah ìtọ̀ olóńgbò ńkọ́ sọ́mọ àbí ọmọ kọ̀ ọmọ ìgbẹ́ rẹ̀ ńkọ́ kọ̀ ọmọ olóńgbò gan gbọ́n pọ̀ tó bá fẹ́ yàgbẹ́ yóò yà sáko ńlẹ̀ yóò wà lọ wábì kan yóò gbẹ́lẹ̀ yóò yà yàgbẹ́ bẹ̀ yóò sì bò yóò tún máa gbóòórùn lẹ̀ pé sí òórùn àbò òórùn tó bá di pé kó òórùn ìgbà náà ni ó fi bẹ́ẹ̀ lẹ̀ subhanallah tọ́ ọjọ́ báwọn bẹ́ẹ̀ náà ni akramakumullah tó máa sọ pé gbẹ́ ẹlẹ́dẹ̀ ńkọ́ sọ́mọ àbí ọmọ kí alóde tẹ̀ fi ń dáko wọn ni máa jẹ́ kí sùn owó ọlọ́mọdé ajẹjẹkújẹ ìgbẹ́ èèyàn ṣé ńgbà tá a ti sọ pé gbin ni ṣe é lè ṣe ní fertilizer kẹ́ ẹ máa fi gbin kó sọ́tọ̀ ọ̀tọ̀ ìgbẹ́ adìẹ sáà lè fi dáko torí kí ni adìẹ tọ́ pé ká jẹ́ ẹ̀ bó ṣe wà nù torí ẹ̀ tí wọ́n bá bí ọ léèrè lọ́la ìgbẹ́ adìẹ la fi ń dáko ẹnìkan ìgbẹ́ adìẹ báwo kí ló ṣe ìgbẹ́ adìẹ ṣe bọ́ tọ́ ká jẹ adìẹ ajẹ́pẹ́gbẹ́ rẹ̀ náà ń kọ́ ohun tó máa nì. ẹ̀jẹ̀ tẹ́jẹ̀ bá ti pọ̀ jẹ́mọ́ ó ti dẹ̀gbin a gbọ́dọ̀ mọ́ kó ń bẹ̀ èèyàn wá gbé ẹ̀jẹ̀ sára ẹ̀jẹ̀ wá kún ara rẹ̀ wọn ni bóòlù ṣe jẹ́ báwọn bóòlù ṣe gbẹ́jẹ̀ wá sí mọ́ṣáláṣí báwọn ó ní sítọ̀ ni àbí gbẹ́ ọmọ yìí pé ntọ́ wà lára rẹ̀ yẹn damu masfuh ni wọ́n ń pè ẹ̀jẹ̀ tó bá pọ̀ nǹkan kí lórúkọ rẹ̀ ẹ̀gbin ni nínú ṣẹ̀ríyà àmọ́ tẹ́jẹ̀ ó bá pọ̀ kìí ṣẹ̀gbin akramakumullah tẹ́ ẹ bá wà nínú mọ́ṣáláṣí ní ìsẹ̀ ń bá sọ láti lọ ẹ kàn rí ìdun kan lára sọ yín ni tẹ́sí wọn pé ìdun ẹ̀jẹ̀ ló máa ń pọ̀ ẹ̀jẹ̀ ló náà máa ń mu ẹ wá mú ìdun yẹn bá tẹ̀ pa bẹ́ẹ̀ sì tẹ́ pa ẹ̀jẹ̀ jáde níbẹ̀ àbí ó jáde àmẹ́jẹ̀ yẹn ọ̀pọ̀ kò sí tó ṣe sọ̀láàtì yẹn máa bá sọ̀láàtì lọ bẹ́ẹ̀ làwọn sàhábà wọn ní tí wọ́n máa ń bá sọ̀láàtì lọ tí wọ́n rí ìdun lára wọn àbínú orí lára wọn wọ́n pa ń bẹ̀ wọ́n sì máa bá sọ̀láàtì wọn lọ. ọ̀dà tẹ́jẹ̀ bá ti pọ̀ ẹ̀gbin ni sọ́wọ́ tó ká lọ sísọ àwọn alápàtà ká ní ẹ̀jẹ̀ màálù tẹ́ ń pa nílẹ̀ yìí o àwa la máa rà torí pé a fẹ́ fi ṣe nǹkan kan tí ó jọ ẹ̀dọ̀ a máa ṣe jẹ ọlọ́mọdé ajẹjẹ kú jẹ sẹ́wọ̀n kọ́ lọ́n ṣe ká jẹjẹ ní èèwọ̀ tontọ́lọ́n bá ti ṣe léèwọ̀ owó rẹ̀ náà ń kọ́ èèwọ̀ ni o ọ gbọ́dọ̀ ra haram ni ọ̀dà wa lọ rẹ̀ ẹran lọ́jà à ń si ẹran asi ẹ̀jẹ̀ nù asi ẹ̀jẹ̀ kúrò lára rẹ̀ asi ẹ̀jẹ̀ nù kúrò lára rẹ̀ ìgbà tá a gbé lórí iná tá a bẹ̀rẹ̀ sí ní sè kílẹ̀ tún rí ẹ̀jẹ̀ náà ni ó tún máa jáde tọ ẹ̀jẹ̀ yẹn kéré àfù ọlọ́run bá sàmójú kúrò rẹ̀ fún wa tó o túmọ̀ sí pé kò síbẹ̀ sí fẹ́ sin ẹran tí ẹ̀jẹ̀ ó tán ní ara ẹran kò sí wàhálà ń bẹ̀ tọ bákan náà ẹ̀jẹ̀ nǹkan oṣù jama ẹ̀gbin ni o ẹ̀gbin lẹ̀jẹ̀ nǹkan oṣù o tóbìnrin wa gbẹ́jẹ̀ nǹkan oṣù tó gbèsè wù tọ́wọ́ ajókòó tí ń bọ́ rẹ̀ sọ̀rọ̀ ó sì ń hàn lára sọ rẹ̀ ọ̀bùn ni ọ̀ bákan náà ẹ̀jẹ̀ kan bímọ ẹ̀gbin ni o kò gbọ́dọ̀ jẹ́ pé èèyàn wà fi sásọ yóò fi máa sin lọ àlùwádìyù òun náà lomi tó máa ń jáde ní abẹ́ ọkùnrin ṣáájú kó tó di pé tọ̀ jáde yóò jáde nígbà tẹ́ fẹ́ tọ̀ omi òun wà funfun eléyìí wọ́n ń pè ní kíni àlùwádìyù ẹ̀gbin ni sẹ́wọ̀n kó àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam tó ń jẹ́ lárúbáwá àwọn náà wádìí débẹ̀ ìtọ́ gbogbo ẹ̀ ń jẹ́ Yorùbá omi kan jáde omi funfun pété tó jáde wádìí bọ́ọ̀lù náà gbogbo ẹ̀ lọ́dọ̀ tí wàá Yorùbá lẹ́wù pé ìtọ́ gbogbo ẹ̀ so ẹ̀gbin ló náà bákan náà alimẹ́díò ìtọ̀ ọ̀rẹ́kẹ́ tó máa ń jáde lára èèyàn ní ìgbà téèyàn bá ń bóbìnrin ṣeré kó tó di pọ́ bá lò ìgbà téèyàn bá ń ronú nípa obìnrin omi tó máa ń jáde àbọ̀bìnrin náà ń ronú nípa ọkùnrin omi tó máa ń jáde omi yẹn ẹ̀gbin ló náà o kèsì tó gbé sínú pátá tó wá mọ́ṣáláṣí wá ṣe sọ̀láàtì o torí pé ẹ̀gbin ní bẹ níbo ní bẹ lára rẹ̀ àyè tí torí rẹ̀ wẹ̀wẹ̀ jánábà ṣùgbọ́n àríkọ́ àṣekínni àtàbà àfọ̀ abẹ́ wa dáadáa àwọn afọ ibi tí màdíyù yẹn wà àfọ̀ nù kúrò lára wa òkú ńbẹ́tì ẹran sẹ́gbin ni àbí ẹ̀sẹ̀gbin ẹ̀gbin ni o torí ẹ̀ gbogbo àwọn eléyìí agbọ́dọ̀ bọ́ lọ́wọ́ rẹ̀ tó bá jẹ́ pé òkú ẹja ní ńkọ́ ẹja ní òkú rẹ̀ sẹ́gbin ni àbí ẹ̀sẹ̀gbin ẹ̀sẹ̀gbin lẹ́sọ̀ ẹ̀sẹ̀gbin lẹ́sọ̀ ok tábà wá rí tí àwọn ẹja ti kú tí wọ́n léfò lórí òkun sáà lè má kó jẹ wọ́n ní tí o bá ti máa rùn tí máa rùn kọ́ òórùn náà sọ́dẹ̀gbìn ẹ máa jẹjà sóni ọ̀dà àwa rẹ̀ já sáà filẹ̀ kó kú ká tó sè àbá lè sè láàyè kò sí ìtẹ̀sí tó burú járe kò sí ìtẹ̀sí tó burú nínú òfin Ọlọ́run ẹ lè ṣe kẹ́ ẹ tó máa jẹ kọ́dà ẹ lè mú kẹ́ ẹ máa jẹ láàyè bó ṣe wà láàyè kẹ́ ẹ máa jẹ tẹ́ ẹ bá lè jẹ o so eléyìí gbogbo òburú nù sẹ̀ríà tọ́ba yé wa báwọn bákan náà tata
òkú rẹ̀ kìí ṣe ẹ̀gbin so tẹ́ bá mú tẹ́ bá jẹ kò sí tó burú mbẹ grasshopper kìí ṣe ẹ̀gbin so tẹ́ bá jẹ ó sì máa ń dùn Ọlọ́run ṣe lẹ́tọ̀ òkú rẹ̀ ẹ̀tọ́ ni so àwọn olùmọ̀ á sọ pé àwọn ẹran tó lọ ń sòkú rẹ̀ lẹ́tọ̀ bọ́ ọ bá jẹ láàyè náà ẹ̀tọ́ ni torí rẹ̀ ẹja ní rẹja ní sìgá ní bisimilahi Allahu akbar pẹ́ ń dúnbù rẹ̀ gbogbo yẹn wọ́n fi rẹ́rìn gbọ́dọ̀ pé yẹ àwọn ẹ̀dú so kẹ́ẹ̀ka máa ṣe jẹ ni kò sí wàhálà akramakumullah ẹran ẹlẹ́dẹ̀ ńkọ́ sẹ́gbin ni àbọ̀mọ́ ọ̀dà tó bá pé ẹlẹ́dẹ̀ yẹn kéèkì lọ́jẹ̀ dàgbà ẹ̀gbin náà lẹ́tún pé torí kíni torí pẹ́lẹ́dẹ̀ ni ìdí tó fi jẹ́ ẹ̀gbin ìní pẹ́lẹ́dẹ̀ ni kìí ṣe pé ń ti ń jẹ àbí ibi tí ń gbé lọ́sọ̀ọ́dẹ̀ ẹ̀gbin torí pẹ́lẹ́dẹ̀ ni. bákan náà gbogbo ẹranko tọ́lọ́wọ́n bá ṣe jíjẹ rẹ̀ léèwọ̀ ìtọ̀ àtìgbẹ́ rẹ̀ ńkọ́ ẹ̀gbin ni gẹ́gẹ́ bí kẹ́tẹ́kẹ́tẹ́ ìtọ̀ àti ìgbẹ́ rẹ̀ ẹ̀gbin ni ìbáka ìtọ̀ àti ìgbẹ́ rẹ̀ ẹ̀gbin ni sẹ́fẹ̀ mọ́ báka òun náà lẹ́ranko tó ṣe pé ẹṣin àti kẹ́tẹ́kẹ́tẹ́ ló bì kìí ṣe ẹṣin àtẹṣin ló bì kìí ṣe kẹ́tẹ́kẹ́tẹ́ àti kẹ́tẹ́ ló bì sẹ́wọ̀n kẹ́tẹ́ṣin àtẹṣin bá gunra wọn tí wọ́n bí ma yọ jẹ́ sìn tí kẹ́tẹ́kẹ́tẹ́ bá gun kẹ́tẹ́kẹ́tẹ́ tí wọ́n bí ma kí ló wọ́n jẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ amẹ́nìsìn ẹṣin ló gun kẹ́tẹ́kẹ́tẹ́ tẹ́ṣin bá gun kẹ́tẹ́kẹ́tẹ́ ọmọ tí wọ́n bì wọ́n ń pè ní kíni ìbáka so eléyìí kọ̀tọ́ka jẹ sẹ́wọ̀n tó fà sẹ́wọ̀n kí nínú òfin ṣẹ̀ríyà kò sí tó burúkú ẹ jẹ sin Ọlọ́run ṣe lẹ́tọ̀ ṣùgbọ́n Ọlọ́run ṣe ká jẹ kẹ́tẹ́kẹ́tẹ́ léèwọ̀ a jẹ́ pé halal àti haram ti pàdé nù sẹ́yìn pé halal àti haram ló bí ìbáka halal ní kẹ́tẹ́kẹ́tẹ́ ńlẹ́sìn haram ní kẹ́tẹ́kẹ́tẹ́ ìgbà tí halal ti ṣẹ̀sìn ó ní bàbá haram ti ṣe kẹ́tẹ́kẹ́tẹ́ ó níyà ọmọ kan wá jáde ńbẹ wọ́n pọ́ ọmọ yẹn ní albaghla ìbáka òhun yóò wá di kó gbàdájọ́ èyí tó jí wọ̀nyún torí kó fi ṣẹ̀ríà sọ pé idha ijtama'a al-halal wal-haram ghalaba al-haram ní ìgbà tí èyí tó jẹ́ tọ̀ àti èyí tó jí wọ̀ bá pàdé èwo ni ó borí haramu ni ó pàdé ni ó borí torí rẹ̀ àní jẹ́ bákan náà ìtọ̀ ẹnu ajá ńkọ́ ṣé ń tọ́ mọ́ ni àbẹ́gbin ẹ̀gbin tó ki mọ iye ìgbà tó ní ká fọ igbá nítorí pé ajá kẹnubọ ẹ̀mélòó ẹ̀méje ọ̀kan nínú ẹ̀méjèèje pẹ̀lú èèpẹ̀ ọ̀dà ajá wa fẹnu kàn yín lásọ ajá fẹnu kàn yín lásọ sẹ́ẹ̀fọ́ abẹ́ nífọ̀ ẹ̀mélòó nífọ̀ kí ló ń fọ̀ ṣé aṣọ yín nígbà ni torí pé igbá làdísì wa ń pa rẹ̀ aṣọ tí yín èsì gbá ìgbà wo lẹ́tọ̀ọ́ fọṣọ sẹ́mi kájá máa ń jẹ̀gbẹ́ ó ti fẹnu sígbẹ́ ìgbẹ́nu rẹ̀ lọ́wọ́ àfi yín lásọ kí lẹ́fọ̀ nísìn ìgbẹ́ yẹn lẹ́fọ̀ nù kèésì sẹ́mẹ̀jẹ̀ yẹn kàn fọ́ tẹ́gbìn yóò fi kó ń bẹ́ẹ̀ ni sọ ilé ìjẹba àwọn ẹgbàwọ̀rọ̀ wa látọ̀dọ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam ibn Abbas radiyallahu anhuma ọlá anabi gbara sàárè méjì kọjá ó ní innahuma la yu'addaban dájúdájú wọn fi àjẹ ní kíníkejì nínú àwọn tó wà nù sàárè yìí báyìí wọ́n fi àjẹ wọn wa ma yu'addabani fi kabir ẹ̀ṣẹ̀ tó sì mú ká máa fi àjẹ wọn kì í ṣẹ̀ṣẹ̀ ńlá ṣùgbọ́n ìgbà wa kan ní wa innahu la kabir ẹ̀ṣẹ̀ ńlá tiẹ̀ ni amma ahaduhuma ọ̀kan nínú àwọn méjèèjì fa kana la yastatiru min al-bawl kì í bo àṣírí ìhòhò rẹ̀ nígbà tí ó bá tọ̀ nínú ẹgbà wa mi la yastabri'u kì í tábà dáadáa nígbà tó bá tọ̀ ńlọ́fà yà sáré ó túmọ̀ sí pé tá a bá tọ̀ ká tábà tá a bá tọ̀ ká tábà gbogbo ẹni tí mánì bá ń bẹ lọ́kàn rẹ̀ wàláhì kò sí bá a ṣe tọ̀ níbi tá a ti rí nǹkan tábà a sì rí nǹkan nu ìtọ̀ yẹn tọkàn wọ́ balẹ̀ ọkàn wò ní balẹ̀ títí tá a fi rómi fọ́ ọkàn wò ní balẹ̀ títí tá a fi rí nǹkan nu wa amma al-akhar ẹnì kejì fa kana yamshi bin namima olófòfó ni asorunwájú kọ́ mọ́ ti pàkọ́ ni dalérú tó àdúgbò ìdí tí wọ́n fi ń jìyà nù sáré nu ṣé mùsùlùmí làwọn méjèèjì àbí wọn ṣe mùsùlùmí ni wọn àtòrí tó bá jẹ́ kèfèrí ni ẹbí yà náà wọn ń jẹ tẹ́lẹ̀ náà so anabi bá ti sọ pé ìyà ń jẹ wọn kèfèrí kí lẹ́yìn fẹ́ kọ́ jẹ tẹ́lẹ̀ náà sọjá báwọn anabi sallallahu alayhi wa sallam ó wá mú ọmọ ọ̀pẹ ó pín sí méjì ó gbìn kan síbi ó gbìn kan síbi àwọn sàhábà ní kí ló dé ó nítorí pé káwọn ewé yìí ó tó gbẹ àrùn kan pọ́lọ́ ó fi dín ìyàkú fún wa sọ wá túmọ̀ sí pé táwọn náà bá ti kọjá gbára sáré ká máa gé ká géwé sí
ká mú ọmọ ọ̀pẹ ká gbé sí àbí ká gbódòdó sí ipe lópin ìgbà táwọn òdòdó yóò bá ti rọ tí ọmọ ọ̀pẹ yóò bá ti gbẹ Ọlọ́run ó dín yàkù fún wọn àkọ́kọ́ fi yé wa pé à ń jẹ wọn kó o tó láǹfààní àti lè sin kankan sára sàárè òun sàárè lẹ́yìn náà táwọn fámìlì wọn bá gbọ́ ipò ojúwe bàbá wọn àti ìyá wọn pé à ń jẹ wọn ọkẹran àbí bẹ́ẹ̀ kọ́ ni sẹ́mi kó ànábì Ọlọ́run fi ń tọ́pa mọ́mà lànàbì fi ń sọ báwọn àwa wọn kọ́ kúrúǹtù làwọn àmọ́ nǹkankan àfi ń tá a bá rí tó ń torí ẹ̀ ọ gbọ́dọ̀ fi nǹkankan sára sàárè òun sàárè o wọ́n máa gbódodo kan sí kíní kan sẹ́ lè gbégi sí kíní torí tí wọ́n bá jẹ́ ẹni tó lẹ́tọ̀ọ́ sí yà wọ́n bá gbégi sí sàárè rẹ̀ yà náà ni ó sì gbọ́dọ̀ gbé nǹkankan bẹ̀ gan pẹ̀lú eléyìí jẹ́ báwọn lẹ́yìn eléyìí ẹ jẹ́ ká lọ síbi títàbà alistinja onáni ká fomi tábà nígbà tí ìtọ̀ àbí ìgbẹ́ bá jáde àbí ntọ́jọ́ bẹ́ẹ̀ lára wa ẹlẹ́ẹ̀kejì alistijmar onáni ká lo òkúta àbí ntọ́farajọ òkúta láti fi nu ìgbẹ́ àbí ìtọ̀ ní ìgbà tí méjèèjì bá jáde kúrò lára wa àbí ntọ́jọ́ bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ wọn ń pè ní alistinja ká lo kíni omi láti fi ṣèmára ká fi tábà ẹlẹ́ẹ̀kejì wọn ń pè ní alistijmar ká lo òkúta àbí nǹkan mìíràn tó lè dípò òkúta láti fi ṣe kíni láti fi nu ìgbẹ́ àbí ìtọ̀ sunna anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam o náà ní pẹ́ni tó fẹ́ lọ ṣègbọ̀nsẹ̀ àbọ̀ fẹ́ lọ tọ̀ tó o bá dé àyè ibi tó ti fẹ́ ṣègbọ̀nsẹ̀ àbọ̀ fẹ́ tọ̀ sunna ní pé ẹsẹ̀ òsì rẹ ni kò tì síwájú o ẹsẹ̀ òsì ni ló tì síwájú kì í ṣẹsẹ̀ ọ̀tún nígbà tó sì fẹ́ wọlé yẹn wàá sọ pé allahumma inni a'udhu bika minal khubuthi wal khaba'ith àbí kó sọ pé allahumma inni a'udhu bika minal khubuthi wal khaba'ith riwaya méjèèjì yẹn lọ wa minal khubuthi mọ́sádìí níbi aburú àwọn akọ shayatin wal khaba'ith àti abo àwọn shaitan mọ́sádìí níbi aburú wọn nítorí pé wọn náà hadith anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní inna hadhihi al-hushush tuzar àwọn alẹ́ ìgbọ̀nsẹ̀ wọ̀nyí àwọn shaitan ni máa ń bẹ̀ wò ìdí nu ńgbà tó bá wọlé gbẹ̀ wàá sọ pé allahumma inni a'udhu bika minal khubuthi wal khaba'ith khubuthi dhamma láàrin ó túmọ̀ sí pé àwọn akọ shaitan khaba'ith àwọn abo amẹ́tàbá sọ pé minal khubuthi níbi gbogbo dọ̀tí àti ẹ̀gbin tí sukùn bá ti wà ń bẹ̀ wal khaba'ith àtàwọn shaitan wọn bá jà kọ́ wọn bá jà bò bí tùmọ̀ rẹ̀ ó sì jẹ́ níbi tí sukùn nù bá a ti ṣe máa sọnù wọn nígbà tó bá wọlé kìí ṣe lẹ́yìn ìgbà tó wọlé o tí wọn máa ṣe a'udhu bika Allahumma inni a'udhu bika nù lé gbẹ pé kíni ẹnìkan á ní rárá yàtọ̀ sí lè gbẹ tòun masha Allah la quwwata illa billah ààfin gan yájú ni ṣètò nìkan ò lè débẹ̀ wọn ń tanra rẹ̀ jẹ ṣé ilé kíni wọn pè ilé ìgbẹ́ náà ilé kínu shayatin wọn ní ẹnu kéèyàn ó kàn gbéyàn rẹ̀ wọ́ bẹ́ẹ̀ ni kọ́ máa jiyàn bẹ́ẹ̀ ńgbà tó pa ààfin yájú ni tọ́ tọ́ba wa jẹ́ pé mọ́sálásí la fẹ́ wọ̀ ńkọ́ jama tó wá pé mọ́sálásí la fẹ́ wọ̀